sàhábé ẹni tó sàhábé jẹ́ bàbá la bàbá yín ni ma kana Muhammadun aba ahadin min rijalikum Ànábì ṣe bàbá ẹnìkan o gbogbo alájọ ni sàhábé ṣe sàhábé jẹ́ ìran yálà ya bàbá la bàbá yín ni àbí kí ló dé àwọn tó bú Ọlọ́run kí lẹ rí ṣe fún wọn àwọn tó bú Ọlọ́run gan tí wọ́n bú àná Muhammad gan tí wọ́n dáná sun Kùránì kí lẹ rí ṣe fún wọn ẹ rí nǹkan kan ṣe fún wọn ẹ sá ń wá ọ̀nà kan láti da ojú ọlá wọn bolẹ̀ wọ́n bú sàhábé ṣé ìran babalá bàbá rẹ ni wọ́n bú ni ẹ jẹ́ kéré wó pé dáadáa o ẹ jẹ́ ká lọ ṣe làákàyè dáadáa ẹ jẹ́ ká lọ ṣe làákàyè o bẹ́ẹ̀ bá bú wa á bú tiwa padà bí ẹ ti sọ̀rọ̀ tó ta á dá tó kọjá àlà ẹ̀ á pìtà babalá bàbá tiẹ̀ náà fún kó ní o bú wa gbogbo tó bá fi bú wa àgbà mara àwa náà ó bú tiẹ̀ náà àjọ bá ayé ara wa jẹ́ ni ibi tá àjọ bá ayé dé nísìn àwọn sàhábé yìí sí wọ́n jẹ́ màsúmù ni àbáàrí yìí tó takò ànábì nínú wọn àbí kí ni àwọn àwáwí tẹ̀ ń wáwí ọ̀rọ̀ akínlé kan sí ẹ nínú Suratul Hujurat ànábì fẹ́ fi ẹnìkan ó fẹ́ fẹ́ ẹnìkan jóyè Abubakar ní ẹni báyìí lòun fẹ́ Sayyidina Umar òun náà lẹ́ni báyìí lòun fẹ́ wọ́n wá ń fa ọ̀rọ̀ yẹn láàrin ara wọn débi pé ó di ìtìsọ́m ọ̀rọ̀ yẹn fẹ́ di conflict láàrin ara wọn ànábì sì wà ń jòkó débi pé wọ́n ń pariwo lórí ànábì Ọlọ́run ní àá tá ànábì wà ń jòkó náà lè ṣe báyìí ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní ya ayyuhal lazina amanu la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi wattaqullaha aya náà ó ní ya ayyuhal lazina amanu la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má máa gbé ohùn yín ẹ má máa ṣáájú ànábì lérí gbogbo nǹkan tá ànábì bá fẹ́ ṣe ó tún sọ níbi kan ó ní la tarfa'u aswatakum fawqa sawti nabiyyi ó ní ẹ má máa gbé ohùn yín lékè ànábì kóhùn tí tá ànábì sì wà ń jòkó kẹ ẹ má disrespect ànábì Ọlọ́run bá àwọn sàábé wí kí ni tí ń bẹ́ ń bi pé Ọlọ́run tó wá ṣàlàyé ẹ̀ sínú Al-Qur'an tó jẹ́ àmọ́ tí wọ́n ṣe ń kọ́ Ọlọ́run jẹ́ àmọ́ wípé àwọn sàábé fẹ́ máa disrespect ànábì lérí ìjòkó Ọlọ́run sì bá wọn wí ó ní oh you will believe do not put yourself forward before Allah and his messenger máa gbọ́ ó ní oh believers do not put yourself ahead of Allah and his messenger in any matter from the beginning to the end of time àwọn sàábé lọ́lọ́run bá wí bẹ́ẹ̀ àwọn sàábé iṣẹ́ àárín tó ṣàṣìṣe ń bẹ nínú wọn ni àyà Kùránì ni wọ́n ń kọ́ àwa lẹ́kọ̀ọ́ àáfàá wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni kò sí tọ́kàn yín kí ló dé tí gbogbo yín kó ẹyin jáde bí ẹran sunsun tẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Mùdírù tẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ ó bú sàábé wọ́n sì ti jáde wọ́n làwọn ò bú sàábé kí lẹ tún fẹ́ gbà ń bẹ̀ ṣe fẹ́ pa wọ́n ni ibi tí wọ́n délé ẹ̀yìn náà lè bá wọn débẹ̀ títí ẹ̀tún stì náà máa kọ̀ntínù láti máa búlì wọn kọ́dà ẹlòmíì láyà ń tún mẹ́ńṣàn orúkọ wọn tí wọ́n dẹ̀ gbé ẹ lọ sí kóòtù wọ́n gbé ọ lọ kóòtù àwọn gbé yín lọ kóòtù Ọlọ́run ẹ̀yin àfáà kí ló ní tábò sí pọ̀ láàrin wa báyìí ṣé ẹ̀sìn náà lẹ́sìn yìí ṣé gbogbo ń tẹ́ ṣe iṣẹ́ lè dìfẹ́ǹdì ẹ̀ wájú Ọlọ́run tó bá dijọ́ àlùkìyámà Ọlọ́run ní ń já àkúnfàṣì kúnbì náà bá ń fọ́tàbà ìyánu á tún sí ibú qawman bi jahalati fatusbihu ala ma fa'altum nadimin Ọlọ́run ní bẹ́ẹ̀ bá tẹ gbọ́rọ̀ kan ẹ wádìí ẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá wádìí ọ̀rọ̀ náà dáadáa kẹ́ ẹ má bàa wá padà kábàámọ̀ lórí ọ̀rọ̀ náà nígbà tẹ́ ẹ bá sọ tán àwọn rí oríṣiríṣi àwọn àfáà wọ́n jáde kálukú dáadáa parọ́
àdáparọ́ mọ́ Mudiru pé wọ́n bú Ṣaḥābah wọ́n ti sọ fún ipá àwọn òbú Ṣaḥābah kílẹ̀ tó fẹ́ ṣe sẹ́yìn lọ́lọ́run ni àwọn tó ní Allah fakirun wa nahnu aghniya ọlọ́run ní sanaktubu máa Ṣaḥābah wọn òbú Ṣaḥābah ṣé Ṣaḥābah jẹ́ fámìlì anybody ni ní gbogbo alájọ ní Ṣaḥābah ta ló mọ Ṣaḥābah nínú wa ṣé gbogbo àwọn Ṣaḥābah náà ni wọ́n perfect ni àwọn ètò dùn mí jù ní ti Alfa Labibu pé àwọn kan táàgì Alfa Labibu mọ́ Mudiru pé gbogbo ọ̀rọ̀ tí Alfa Labibu sọ Mudiru ní bá wí tẹ̀gbọ́ntàbúrò dẹ̀ ni wá bá a bá ń jẹ́gbọ́n òun jábúrò wa kò wá ní dáa kí wọ́n da orí àwa méjèèjì papọ̀ torí pé Markaz nínú Agbájì àwọn ọmọ Markaz tá a jẹ́ ọmọ Agbájì náà pọ̀ díẹ̀ léyìí tó jásí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń tàgì mi pé Alfa Labibu ń ṣépè fún Mudiru ń ṣe gbá ń ṣàwo mo wá ní èmi ò tí gbà bí ẹ bá gbọ́rọ̀ náà wọ́n ní yára gbọ́rọ̀ wá lọ́ra fèsì mo fi eléyìí challenge Alfa Labibu wípé tó bá jásí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kìí ṣe pé Mudiru lẹ̀ ń bá wí ẹ reverse ọ̀rọ̀ yẹn àwọn yẹn ti ń lo ọ̀rọ̀ yẹn fún reference àwọn ọ̀tá wọ́n ń lò fún reference ẹ reverse ẹ pé Mudiru kọ́ lẹ̀ ń ṣépè fún ẹ sì bá Mudiru wí eléyìí máa jẹ́ nǹkan tó dáa láàrin wa torí àwọn tí wọ́n bí wa kọ́ wá ní dáa kí wọ́n fi rí wa kí wọ́n fi sọra wa pọ̀ èèyàn lè máa bú àbá wa kí ni wọ́n dùn ọ́ àwọn ò sì lè máa wò ń tọ̀ wọ́n ti kọ́ tọ̀ wọ́n jẹ́ àfẹsẹ̀ ń tọ̀ wọ́n àwọn kò ní dáa bí a bá gbọ́ ọ̀rọ̀ báyìí ń já àkúnfàṣe kún bìnàbà ń fatabayyanu ó ní antusibu qawman bi jahalati fatusbihu ala ma fa'altum nadimin Alfa Labibu ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yẹn ẹ rí fàṣẹ ẹ jẹ́ kán mọ̀ pé Mudiru kọ́ lẹ̀ ń bá wí lórí ọ̀rọ̀ yẹn ó fi dérí bàbá wa tí wọ́n ń jẹ́ Imam Agbájì lẹ́ni Markazi ni wọ́n àwa pọ̀ bẹ́ẹ̀ bàbá wa Abdulhamid Bashar Agbájì ni wọ́n èmi náà Agbájì ni mí báwọn yẹn ṣe wọ́n sọ̀rọ̀ àwọn yẹn ti fẹ́ máa dìde kí wọ́n máa tahùn sí bàbá wa Lágbájì léyìí tí ọ̀dà kò mọ̀ rí bẹ́ẹ̀ ẹ ṣe ìsìláwò lórí ọ̀rọ̀ yẹn káwọn èèyàn mọ̀ pé ẹ ń sọ̀rọ̀ tí ní kìí ṣe Mudiru lẹ́ ń bá wí èyí wọn ló jẹ́ kí n jáde lénìí láti ṣe àlàyé èmi ti sọ pé Alfa Labibu ọba Mudiru wí àmọ́ lẹ́nu yín ẹ sọ jáde káyé gbọ́ wọ́n sì mọ̀ pé bó ti rí nìyẹn then gbogbo ẹni tẹ́ ń bú Mudiru tẹ́ ń pé wọ́n bú Mudiru wọ́n bú Ṣaḥābah tí wọ́n ń sọ pé àwọn ò bú Ṣaḥābah tẹ́ ń pa irọ́ bò táàní nàzì lé Mudiru àwòrán yín o torí Ṣaḥābah ṣe bàbá bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ ni àwọn Ṣaḥābah sì ṣe màsúmù kò mí nípa àwọn náà máa ṣàṣìṣe níbi pọ́lọ̀ ń kọ́lẹ̀ sínú Al-Qur'ani tí wọ́n nínú tíra ni wọ́n ń kàkẹ́ ẹ bá kúkú bú Ọlọ́run tó sọ kọ́ sínú Al-Qur'ani ìpè la tarfa'u aswatakum fawqa sawti an-nabiyyi kajari ba'dikum ba'dan Ọlọ́run bá wọn Ṣaḥābah wí bẹ́ẹ̀ ṣé tá a bá fẹ́ tu sáà ní tu ni àbá fò áyà wọn kí ló dé gan tẹ́ǹsà ń wá ọ̀nà láti sáfẹ́ pé torí pé ń wá viewers abẹ́ ń wá pé káyé lè máa mọ̀ yín lẹ́ ń fi Mudiru ṣe cruise kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ibi tá à ń bá ọ̀rọ̀ bọ̀ yìí á faṣọ ya mára wa láwo á sì bá tara wa jẹ́ we don't care aago kíá ẹni tó bá wà kó ń fẹ́ jagun ẹ̀sìn ẹ̀yin ọlọ́pàá àfa àtẹ̀bá títí máa ti ranjú tí ń búyàn lérí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ ìránì ká lọ jagun ẹ̀sìn mẹ́ gbogbo akúkú kú dànù ó dà pé orí yín ti fẹ́ yí o ó dà pé ayé yín ti fẹ́ bàjẹ́ o ẹ tó bá tún bú Mudiru ayé rẹ̀ máa bàjẹ́ ni àjọ ṣépè fúnra wa àjọ bàtàrà wa jẹ́ ni zini man wazanka bí ma wazanka wà má wazanka bí fasidihu man jaa ilayka faru ilayhi
ومن جفاك فصد عنه من ظن أنك دونه فترك هواه إذا وعده. ẹjọ́ tó rọ lọ́hùn ẹ jẹ́ kí wọ́n pé sàábì ẹ̀sìn bàbá la bàbá ẹnìkan wọ́n bá bú sàábì ńkọ́ ọlọ́wọ́ bú sàábì ẹ̀sìn pé gbàdá wọn bú wọ́n bá bú sàábì tí bàbá la bàbá rẹ̀ ní sàábì àbí yàrá ìyá rẹ̀ ló ní sàábì. ẹjọ́ tó rọ lọ́hùn ẹjẹ́ ń bú Mudiru lẹ́ni pé wọ́n bú sàábì ayé yìí máa bàjẹ́ ni. èyí tá a bá sì jọ pàdé ara wa níta tá a bá ríra wa tá a bá pàdé ara wa á jọ bá yí ara wa jẹ́ tọ́lọ́pọ̀ ọjọ́ kó wa kó mẹ́ni ó tọrọ mo sọ fún yín yẹn ó dà kúrò yìí ti fẹ́ yí gan ẹ̀ta yẹn á mọ̀ lọ́rin kan wèrè kan tẹ́yìn náà ń sọ wóróworó ẹ jẹ́ pàdé ara wa báyẹn yín ọ̀bá ní bàjẹ́ ṣé a ti fẹ́ ya wèrè ni ṣé fẹ́ ya wèrè ni kí ló dé gan ṣé ká má mí mọ́ ni ẹ bá wọn débẹ̀ yẹn débi tí Mudiru débi tí wọ́n déhùn náà ẹ tó sì búlì wọn náà bẹ́ẹ̀ ṣé fẹ́ pa wọ́n ni kí ló ṣẹlẹ̀ gangan ẹ jọ nítorí Ọlọ́run o àní báyà mú kéke o àní báyà mú kéke o gbogbo òlu ń gbọ́ báyìí o wàláhì àfà tá a bá mú nínú àwọn tí ń bú Mudiru tá a bá pàdé bíláì lẹ́sẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ sí wa lọ́wọ́ ni ó tọrọ mo sọ fún ẹ̀yẹ o wassalamu alaikum.